bàbá Adébánjọ ti kú o. Erinwó àjànàkú sùn bí òkè ọkùnrin lọ ká tó rẹ́rìn ó digbó. Èyí àti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn làwọn èèyàn ń sọ o. Ohun tí wọ́n ń wí ni pé níbo ni wọn yóò ti rí irú àgbàlagbà Yorùbá tí yóò dàbí aṣáájú Afẹ́nifẹ́re Samuel Ayọ̀délé Adébánjọ, ẹni tí gbogbo wa ń pè ní Bàbá Ayọ̀ Adébánjọ. Bàbá náà kú lọ́jọ́ Ẹtì yìí ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 lọ́jọ́ àyájọ́ àwọn olólùfẹ́ gan-an. Àwọn èèyàn Kòrótì lójijì ni wọ́n ń gbọ́ ariwo pé bàbá náà ti kú nígbà tí àwọn ọmọ rẹ̀ fi ìwé síta pé bàbá àwọn ti kú o. Àwọn ọmọ náà arábìnrin Ayọ̀túndé Ate, arábìnrin Adéọlá Azeez àti Ọbáfẹ́mi Ayọ̀ Adébánjọ tí gbogbo wọn jẹ́ ọmọ bàbá ni wọ́n jọ kọ̀wé náà síta tí wọ́n sì fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbẹ̀yìn ayé bàbá àwọn dá nítorí nínú ilé ẹ̀ tó wà ní Lẹ́kí ló fọwọ́ rọrí kú sí. Nítòótọ́ kò sí èèyàn tó wà tí yóò jẹ́ ọmọ Ayọ̀ Adébánjọ tí inú rẹ̀ kò ní dùn pé bàbá náà fọwọ́ rọrí kú ni. Kì í ṣe ọmọdé, àgbàlagbà tó gbó dáadáa ni, torí ọmọ ọdún 96 years ni bàbá náà ń ṣe kó tó kú yìí. Àwọn tí wọ́n súnmọ́ bàbá ọ̀hún àti àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ dáadáa ti ń retí ọjọ́ ikú yìí, torí òun pàápàá ti ń sọ tipẹ́ pé gáréèjì lòun wà báyìí, gáréèjì tó já sílùú ọ̀run, àmọ́ o wọn kò mọ ọjọ́ tí yóò jẹ́ ni. Ìdí ni pé fún bí oṣù 4 kan nílẹ̀ yìí lára bàbá náà kò ti yá, tí àwọn dókítà pàápàá sì ti ń fẹnukùn pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò jọ pé bàbá yóò yí jẹ torí àìsàn ọlọ́jọ́ ni. Nígbà náà ni bàbá kò ti lè ṣe wàhálà kankan nítorí wọn kò fẹ́ kí àwọn ọmọ máa dààmú tàbí kí wọ́n máa gbé àwọn káàkiri. Tí kì í bá sì ṣe pé kìnìún náà kúkú le tán, níbi tí bàbá bá wà náà ni yóò sùn sí, tí yóò sì máa dápàrá, tí yóò sì máa ṣeré bó ti ń ṣe. Kódà nígbà tí ọdún kérésì ń bọ̀, ìyẹn kérésì ọdún 2024 tó kọjá yìí, bàbá fi dandan lé pé àfi káwọn ọmọ gbé òun lọ sí Ìjẹ̀bú Ògbó láti lọ ṣọdún nítorí ibẹ̀ ló ti máa ń fẹ́ wà fún ìsinmi. Àmọ́ nígbà tí wọ́n gbé e dé ọ̀hún tí àìsàn náà tún le lójijì, kíá ni wọ́n gbé bàbá padà wá sílé lÉkòó nítorí àwọn dókítà wà nítòsí ilé ẹ̀ tí wọn yóò sì tètè máa mójútó. Láti ìgbà náà ni kò ti dààmú ara ẹ̀ kiri mọ́, tí wọ́n ń retí ìgbà tí àìsàn àgbà náà yóò fi sílẹ̀ pátápátá tí wọn yóò kúkú wá lọ sílé níjẹ̀bú Ògbó láti lọ sinmi. Àmọ́ eléyìí ni kò ṣeé ṣe mọ́, tó jẹ́ pé bó ti sùn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejì yìí, nígbà tí ilẹ̀ yóò fi mọ́ ní ọjọ́ kejì, ìyẹn níjọ́ Friday, ikú ti pa ojú bàbá náà dé, kò sì lajú sáyé mọ́. Àwọn dókítà sáré wá, wọ́n rò pé bíi ti tẹ́lẹ̀ ni, tó jẹ́ tó bá ti pajú dé bẹ́ẹ̀ kíá ni yóò tún la ojú náà nígbà tí ọlọ́jọ́ kò tíì dé. Àmọ́ tí ọjọ́ òní yìí yàtọ̀, ìyẹn ọjọ́ 14 oṣù kejì 2025, ojú tó dì náà kò láásáyé mọ́, ikú ti mú bàbá náà lọ. Ńlọrọ̀ bá dariwo jákèjádò ibi gbogbo tí Yorùbá wà, láti ilẹ̀ yìí dé gbogbo Áfíríkà títí dé òkè òkun, ọ̀rọ̀ ikú Ayọ̀ Adébánjọ ni wọ́n ń sọ. Bí àwọn èèyàn míì ti ń sọ pé lóòótọ́ ni bàbá ti dàgbà tó dògbó, bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ ó lè ṣì wà láyé o bí kò jẹ́ wàhálà tí àwọn kan kó bá bàbá náà nígbẹ̀yìn ayé ẹ̀, pàápàá lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti àwọn ọmọlẹ́yìn fún bàbá ọ̀hún. Àwọn tí wọ́n súnmọ́ bàbá ṣàlàyé pé bí kò bá sí ọ̀rọ̀ ìjà àti èdè àìyedè tó padà bẹ́ nínú Afẹ́nifẹ́re, pàápàá láti àsìkò ìbò tí wọ́n dì kọjá lọ yìí, níbi tí Afẹ́nifẹ́re ti pín sí méjì, tí àwọn ọ̀dọ́ kan ya lọ tí wọ́n lọ sẹ́yìn àwọn tí wọ́n ń fẹ́ ti aṣáájú Bọ́lá Tinubu, tí àwọn míín sì dúró ti bàbá tí wọ́n jọ tẹ̀lé Peter Obi kí ọ̀rọ̀ náà tó padà já sí àkùdé fún wọn. Wọ́n ní ó ṣeé ṣe kí bàbá sì wà lómìnira rẹ̀ nílé ayé. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ báyìí sọ pé ká ní kò síjà náà, níwọ̀n ìgbà tí bàbá ti ja oríṣiríṣi ogun tó sì jẹ́ bó ti dàgbà tó nì, kò sí ibi tí wọ́n pè é sí lọ́rọ̀ Yorùbá tí kò ní ṣáájú, tàbí tó bá jẹ́ ọ̀rọ̀ Nàìjíríà tí èèyàn kò ní bá a bí aṣáájú Yorùbá. Àfi nígbà tí èdè àìyedè àárín Afẹ́nifẹ́re gba ọ̀nà míì yọ tí apá bàbá náà kò sì ká. Nínú gbogbo ọ̀rọ̀ yìí, àwọn tí wọ́n súnmọ́ bàbá sọ pé lóòótọ́ ni ohun tó ṣẹlẹ̀ nínú Afẹ́nifẹ́re dùn ún gidi, pàápàá èyí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ ṣe sí i.
àmọ́ kò sí èyí tó dùn ju ti ọ̀rẹ́ àti ẹ̀gbọ́n ẹ̀ tóun náà sì jẹ́ aṣáájú wọn bàbá Reuben Fáṣọ̀rántì ṣe tí àwọn ọmọ náà gbé wọn kọlu ara wọn lásìkò ọjọ́ alẹ́ àwọn méjèèjì. Bí ọ̀rọ̀ náà ti jẹ́ ni pé nígbà tí olórí Afẹ́nifẹ́re olóyè Abraham Adésànyà kú ní ọjọ́ 27 oṣù kẹrin April 27, 2008 tí wọ́n ṣèdárò bàbá náà tán, olóyè Reuben Fáṣọ̀rántì tó ti jẹ́ igbákejì bàbá Adésànyà tẹ́lẹ̀ náà ni wọ́n yàn bí olórí Afẹ́nifẹ́re. Ọjọ́ 21 oṣù kọkànlá November 21, 2008 ni wọ́n yan bàbá náà bí olórí àwọn Afẹ́nifẹ́re. Yàtọ̀ sí pé bí ètò àwọn Afẹ́nifẹ́re ti rí nìyẹn, tó jẹ́ ẹni tó bá ti wà nípò igbákejì fún aṣáájú kan náà ni yóò di olórí bí irú aṣáájú bẹ́ẹ̀ bá pẹ̀yìndà. Ní gbogbo àsìkò tí ara bàbá Adésànyà kò fi yá láti bí ọdún 2004, Fáṣọ̀rántì náà ló ti ń darí Afẹ́nifẹ́re. Nídìí èyí kò sẹ́ni tó bá dù ú tàbí tó tako yíyàn tí wọ́n yàn lọ́jọ́ náà, nítorí ojú gbogbo àwọn aṣáájú Yorùbá láti gbogbo ìpínlẹ̀ títí dé Kwara àti Kogi ni wọ́n ti yan Fáṣọ̀rántì bí olórí Afẹ́nifẹ́re tí bàbá Ayọ̀ Adébánjọ sì di igbákejì rẹ̀. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ ètò tí kò sì sóhun tó fa èdè àìyedè kan láàrin wọn. Kò tilẹ̀ lè sí èdè àìyedè nítorí bàbá Fáṣọ̀rántì yìí lọ́dún 2008 ọmọ ọdún 82 ni nígbà tó jẹ́ ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 1926 ni wọ́n bí bàbá náà. Bẹ́ẹ̀ sì ni bàbá Adébánjọ jẹ́ ọmọ 80 ọdún 80 years ní 2008 nígbà tó jẹ́ ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 1928 ni wọ́n bí òun. Nínú Afẹ́nifẹ́re rèé àgbálẹ̀tù ni wọ́n ń lò, ẹyẹ oko kan kì í parí lásán, bí èèyàn fi ọjọ́ méjì jù ọ́ nínú Afẹ́nifẹ́re ẹ̀gbọ́n rẹ ni. Nídìí èyí bí wọ́n ti ń ṣe kinní náà lọ láti 2008 tí kò sí ìjà kankan nìyẹn, Afẹ́nifẹ́re sì ń lọ bó ti yẹ kó lọ. Àmọ́ lọ́dún 2015 èdè àìyedè kan dé, bó tilẹ̀ jẹ́ pé wọ́n dọ́gbọ́n pa kinní náà mọ́lẹ̀ láàrin ara wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé níparí oṣù kẹwàá ọdún náà, ìyẹn ọdún 2015, bàbá Reuben Fáṣọ̀rántì kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Kì í ṣe pé bàbá náà kọ̀wé kékeré, ìwé tó gùn gan-an ló kọ, ó sì ṣàlàyé ìdí tí òun kò fi lè ṣe olórí ẹgbẹ́ ńlá náà mọ́. Ó ṣàlàyé pé ọjọ́ ti ń dalẹ̀ àti pé wàhálà tí òun sì ti ṣe láti kékeré títí di àsìkò yìí, àwọn wàhálà tuntun tó wà nínú Afẹ́nifẹ́re nígbà náà, òun kò rò pé òun yóò lè máa tẹ̀síwájú sí i. Nídìí èyí òun fi ipò náà sílẹ̀ gẹ́gẹ́ bí olórí Afẹ́nifẹ́re. Àmọ́ gbogbo ohun tó bá yẹ kí òun máa ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn, gbogbo ẹ̀ pátá lòun yóò máa ṣe. Ní ọdún 2015 ni bàbá náà kọ̀wé yìí nígbà tó kù díẹ̀ kó pé ọmọ 90 ọdún 90 years. Àwọn aṣáájú Afẹ́nifẹ́re pàápàá bàbá Ayọ̀ Adébánjọ kò gbà. Wọ́n ní kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní kí bàbá Fáṣọ̀rántì máa bá iṣẹ́ ẹ̀ lọ, gbogbo àtìlẹ́yìn tó bá yẹ làwọn yóò ṣe fún un. Wọ́n fa ọ̀rọ̀ náà lọ, wọ́n fà á bọ̀. Fáṣọ̀rántì gbà pé òun kò lọ mọ́, ó sì ń ṣe olórí ẹgbẹ́ náà lọ. Àmọ́ ní 2021 lẹ́yìn tí àwọn Fúlàní afẹ̀míṣòfò ti yìnbọn pa ọmọ bàbá náà, Fúnkẹ́ Ọlákùnrin, ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2019 tí bàbá fún rẹ̀ sì ti pé ọmọ ọdún 95 95 years, bàbá náà tún kọ ìwé míì, ó kọ̀wé láti fi ipò ẹ̀ sílẹ̀. Ó ní àgbà ti dé lóòótọ́. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí bàbá Fáṣọ̀rántì tí wọ́n pa ọmọ ẹ̀ láìṣẹ̀ àti ọjọ́ orí ẹ̀, àwọn Afẹ́nifẹ́re tó kù gbà wọ́n ní kí bàbá náà máa sinmi. Fúnra bàbá yìí náà ló sì yan Ayọ̀ Adébánjọ tí ṣe gbákejì ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ olórí fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà. Àwọn ọmọ ẹgbẹ́ tó kù sì gba ipò náà, wọ́n jírẹ̀bẹ̀ fún Adébánjọ kó máa ṣe olórí àwọn lọ. Ìyẹn ní 2019. Gbogbo eléyìí ṣẹlẹ̀ nígbà tí ìbò kò tíì dé ni o, tí ìpolongo ìbò kò tíì bẹ̀rẹ̀. Àmọ́ bí ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ lọ́dún 2022, bẹ́ẹ̀ ni wàhálà dé nínú Afẹ́nifẹ́re. Nígbà tí bàbá Adébánjọ sọ pé àwọn Ìgbò ló kàn láti fa olórí Nàìjíríà kalẹ̀ àti pé Peter Obi ni Afẹ́nifẹ́re yóò bá lọ. Ohun tó di wàhálà rèé nítorí àwọn ọmọ ẹgbẹ́ kan kúrò nínú ẹgbẹ́ náà. Wọ́n ní àwọn kò gbà, àwọn ò sì fẹ́ bàbá Adébánjọ ní olórí àwọn. Kàkà bẹ́ẹ̀ wọ́n lọ sí Àkúrẹ́, wọ́n lọ bá bàbá Fáṣọ̀rántì, wọ́n ní kó máa wá ṣe olórí àwọn lọ. Ohun tó wá dùn bàbá Adébánjọ níbẹ̀ rèé pé kàkà kí Fáṣọ̀rántì pé òun Adébánjọ pé ohun tí òun fa kalẹ̀ pé kó máa ṣe olórí ẹgbẹ́ náà, òun kò fa kalẹ̀ mọ́ o, òun ti fẹ́ padà sípò tòun nínú Afẹ́nifẹ́re.
bàbá Fáṣọ̀rántì kò pé Adébánjọ. Bàbá náà sì ní ọ̀rọ̀ tó ká òun lára jùlọ nínú ẹ̀ nìyẹn. Lọ́rọ̀ kan, àwọn tí wọ́n kúrò nínú Afẹ́nifẹ́re yìí lọ sí ọ̀dọ̀ Fáṣọ̀rántì, wọ́n sì ṣèpàdé tiwọn náà. Wọ́n ní àwọn kò sí lẹ́yìn Peter Obi o, pé àwọn kò tilẹ̀ mọ̀ rí Bọ́lá Tinubu tó jẹ́ Yorùbá bíi tàwọn làwọn ń bá lọ. Eré ni àbí àwàdà ni ìjà náà gbóná girigiri, kò sì lọ sílẹ̀ títí tí wọ́n fi dìbò tán nítorí àwọn míì pàápàá bá wọn dá sí i. Lọ́jọ́ kan ni Bọ́lá Tinubu àti àwọn èèyàn ẹ̀ lọ sí ìlú Àkúrẹ́ láti lọ bá bàbá Fáṣọ̀rántì lálejò. Ó sì sọ pé òun wá bá àwọn olórí Yorùbá àti Afẹ́nifẹ́re tí í ṣe ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá pátá ni. Lọ́jọ́ náà ni ọ̀gọ̀rọ̀ àwọn aṣáájú Yorùbá tẹ̀lé àwọn bíi Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé, Gbénga Daniel, Àlàní Akínrìnádé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ pàtàkì ọmọ Yorùbá láti orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Bàbá Fáṣọ̀rántì ló gbà wọ́n lálejò. Ọ̀rọ̀ náà sì dùn bàbá Adébánjọ gidigidi. Látìgbà náà ni Afẹ́nifẹ́re ti pín sí méjì, tó jẹ́ tí àwọn tí Adébánjọ bá ní báyìí ni àwọn yóò ṣe, àwọn tí Fáṣọ̀rántì yóò ní kì í ṣe Afẹ́nifẹ́re ló sọ̀rọ̀ yẹn o, nítorí àwọn gan ni ọ̀ríjìnà Afẹ́nifẹ́re. Láti ìgbà náà ni kò ti sí ohun kan tí èèyàn lè pè ní Afẹ́nifẹ́re, nítorí bí àwọn kan ti ń bá Tinubu ṣe ni àwọn kejì ń bá Peter Obi ṣe. Àwọn nǹkan yìí ni a gbọ́ pé ó dá ìrẹ̀wẹ̀sì ńlá sí ọkàn bàbá Adébánjọ, nítorí bí ìgbà tí ilé tí èèyàn fi àárọ̀ ọjọ́ ẹ̀kọ́ fẹ́ wó nígbà tí tọ̀hún ti darúgbó ni. Àmọ́ síbẹ̀ náà bàbá yìí ń jà lọ ni, òun retí ọjọ́ tí ohun gbogbo yóò padà sí bó ti wà tẹ́lẹ̀. Èyí ló sì ń lé títí tí kì náà kò fi ṣeé ṣe, títí tí ọlọ́jọ́ fi dé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 yìí. Bẹ́ẹ̀ ni ọ̀kẹ́rẹ́ gorí ìrókò tí ojú ọdẹ dá, ọ̀pálámbá ọtí òyìnbó fọ́, sọgbásọgbá kan kò rí sọ. Bàbá Adébánjọ ti kọjá lọ, bí èèyàn bá ń gẹṣin kò tún lè bá a. Yorùbá ẹ kú ara fẹ́ra kù. Ọláyíwọlá Alága ló ṣe àkójọpọ̀ wọ̀nyí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.